tẹ̀mí mọ́ mi olómi bàbá sì kọ́ pé Igwe Ramianuko ẹnẹ́tì Fuji on stage ẹnayé mi ó gbé fún ẹ̀mí gbé fún anybody mọ̀ kọ́ máa jẹ́ ẹ lọ náà ó pẹ́ lórí náà yóò ní ojú náà Ìkòròdú ó gbé fún yín o. Bàbá gẹ̀dẹ̀ òní náà mo sábọ̀. Bọ́ọ̀dì ayé ní túkútù ẹgbọ́ tọ̀tọ̀. Kémi náà gbọ́ tọ̀tọ̀. Gbogbo àkóbá ní gbọ́ tọ̀tọ̀ lọ. Kémi náà gbọ́ tọ̀tọ̀. Orí ẹ̀ ní ọdún yìí máa dẹ̀ tún rí ẹ lọ́dún tó ń bọ̀. Ṣé bá mi? Ọmọ àṣeyí ṣàmọ́dún ní rẹ̀ mi sìn Àyìndé. Ọdún 2024 láwà yìí o. Ọdún màgbò yẹn náà ládé ṣe sẹ́rẹ́ mi. Mo ní àyàn onítùkùtù ẹgbọ́ tọ̀tọ̀. Èmi náà gbọ̀ngbọ̀ngbọ̀. Gbogbo àkóbá ní gbọ̀ngbọ̀ngbọ̀ lọ. Èmi náà gbọ̀ngbọ̀ngbọ̀. Ìlàyé ọlọ́run bá ọba tó ní dédé. Òun ló láàkókò, òun ló lóhun gbogbo lọ́wọ́. Kí n tó ṣohunkóhun nínú ayé rẹ̀ mi sì máa fìbà fún Elédùmarè ọba tó dá mi sí. Apá ọ̀tún ni apá òsì ni iwájú ni ẹ̀yìn ni àárín gédéńgbé. Ààbò tó nípọn náà ni kò fi lé wà lórí ọlọ́run ọba. Tá a fi bẹ̀rẹ̀ eré tá a máa fi parí ẹ̀. Kí gòbè má ṣe é ṣẹlẹ̀ láàrin wa rẹ̀ ní àtàkùrọ̀. Onígbọ̀gbọ̀ ní sọ́kùsàn ẹ̀kọ́ tọ̀tọ̀. Kémi náà tọ̀tọ̀. Àṣẹ ìṣàmọ́dún ní rẹ̀ mi sì fọdún máa gbó. Kémi náà tọ̀tọ̀. Oníta ló ń gbé mú ara mi gẹ́dẹ̀ sọ fún mi iṣẹ́ ọ̀rẹ́ mi. Kémi náà gbọ̀ngbọ̀ngbọ̀. Mo ní èmi lálùkò rẹ̀ mi sí òun. Akọrin apèdè ara, apèdè akọrin. Igwe Sátidé aṣọ ìbora náà lè wò. Fẹ́ni tí ò ní. Mo ní kò dé dìgbà tó bá jáde mọ́lọ́hún kan lọ́wọ́ gbà. Kó tó fún ẹ lé sí ayọ̀, kó tó fún ẹ lé sí ayọ̀. Ìlàkọ̀dí náà ní kò dé dìgbà tó bá jáde mọ́lọ́hún kan lọ́wọ́ gbà. Kó tó fún ẹ lé sí ayọ̀. Lórí ẹlẹ́rù, bá lọ sọ̀rọ̀ fẹ́ tó máa tàn ẹ́ pa. Ìyá Bádé, lóde. That's good. Gbogbo ìgbà tó bá jáde mọ́lọ́hún kan lọ́wọ́ gbà. Kó tó fún ẹ lé sí
The most silent voice ọlọ́run bẹ́ẹ̀ ó jẹ́ ìjọ.